wa náà ni a ò mọ irú ẹ̀dá tí Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí irú ẹ̀dá tó ń ṣe. Àmọ́ Yorùbá sọ wípé èéfín níwà kò sí bí a ṣe lè bò mọ́lẹ̀ tó tí irú ìwà bẹ́ẹ̀ tí ò ní máa rú síta. Eléyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ènìyàn tí wọ́n ń sọ nípa irú ẹ̀dá àti irú èèyàn tí ọba Olúwo tó jẹ́. A rí wípé láti ìgbà tí Olúwo sọ wípé Ọọ̀ni ọba Adéyẹyè Ẹnìtàn pé ó báyàwó òun ní àjọṣepọ̀ tó sì ní òun ní ẹ̀rí ilé ìtura èyí tí Ọọ̀ni máa ń gbéyàwó òun lọ, pé òun ní ẹ̀rí ilé ìtura bẹ́ẹ̀ òun ní lọ́wọ́ ní ọ̀rọ̀ òun ti ń di gbọ́nmi sí omi òtó. Àmọ́ ohun tí ò yí àwọn èèyàn ni wípé Olúwo òdìdé máa ṣe léyìí látara wípé ìlànà àwọn Fúlàní àjẹ́ndà ó náà láti wo ọ̀nà tí Olúwo lè gbà tákù ọba tó bá lórúkọ ní ilẹ̀ Yorùbá. Wọn àdẹ ṣe léyìí wọn àdẹ